Èmi máa ń wò pé àbí kí n sọ bí eléyìí pé the reason táwọn èèyàn fi respect mọ̀mọ́ is very very simple because mọ̀mọ́ jẹ́ èèyàn kan tó jẹ́ pé if you look at her generally nǹkan tó ń ṣe kò fẹ́ kẹ́lòmíì ṣe ibi tí problem kọ́kọ́ wà nìyẹn gbogbo wa la mọ̀ and with fact and everything pé mọ̀mọ́ ló kọ́kọ́ dórí social media. What did I mean by mọ̀mọ́ ló kọ́kọ́ dórí social media? Ní pé mọ̀mọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ kó tó di pé àwọn èèyàn náà bẹ̀rẹ̀ pé mọ̀mọ́ ló kọ́kọ́ tẹ́lẹ̀ social media. No joke about that. But along the line, báwọn èèyàn ṣe ń dé, she thought that she has dominated so much and nobody can be on her level. Ibi tí mọ̀mọ́ ti wà delusional ni. She thought she can dominate so much and no bagger can come close to her. And this is not even about her, to be frank and honest with you. This is about, people having the same opportunity you had and using their voices. Initially, she feels like, oh, wọ́n wá copy òun ni. But mọ̀mọ́, ṣé ìyàwó Mark nìyí ni? Kì í ṣe ìyàwó Mark. Daddy yín kọ́ ló gbé Facebook lẹ̀. For you to feel like, oh, èmi mo kọ́kọ́ débẹ̀. Everybody that has to come has to pass underneath me. And once you pass underneath me, you cannot even have a say. You have to respect me for the rest of, even as that, tí bá ń ṣe nǹkan tí ò dá sí ẹ, o gbọ́dọ̀ máa respect me. I don't know, mi ìrírú ẹ̀rí láyé mi. You will be the one to bully people, and you will be the one to be like, ẹ wo bẹ́ẹ̀ ni ṣe ń bá mi sọ̀rọ̀. Momo has so many mental problems, to be frank. Ó ti pọ̀ jù. At this point, mi ti ẹ̀ mọ̀ bí tá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ń ká fún Momo. But if you think about it, ẹ máa wò pé òkè kí ló dé tí Momo fi ń ṣe rádaràda. Téèyàn mi bá dẹ̀ wá ṣe rádaràda, Momo máa bínú. Kò tí ẹ̀ ní ìdí kó ṣe rádaràda kí Momo tó come for you. Everybody knows. Everybody knows. The dressing, the moral, the talking, everything is not tẹ́lẹ̀. Ṣẹ́rí ayé tẹ́lẹ̀ ni Momo máa ń sọ̀rọ̀ béèyàn tó lọ́pọlọ. When she used to talk about the politicians, the bad things they do to the society, but now she doesn't have sense. Ó wá ń jẹ́ kí wọ́n dà pé gbogbo àwọn ọba tẹ́ ti drag tẹ́ ti bú yẹn gan. Ṣé ẹ̀ ń bú wọn? Ẹ̀ ń gbowó lẹ́yìn láti má bú wọn mọ́ ni? Àbí you are actually doing something good for the society because you are as worst as any other person. You are as worst as the politician tẹ́ ń bú because as at then ẹ̀yin gba owó tẹ́ bá ti bú wọn, you subject them to bully, they will pay you so that you will stop talking about them. So actually, you're not even doing it for the good of mankind. You are doing it because of what you are collecting. Torí as at then, social media was saturated really. So anything anybody says, ó máa lọ far. You are doing it based on nǹkan tẹ́ ń gbà lọ́wọ́ wọn. You subject them to bully, expect them to pay because àwọn yẹn jẹ́ kínní. So they will pay you money and at the end of the day, you will stop talking about them. So you are not doing it because you are feeling like, oh, my people need help. You are doing it for money. Momo, it's safe to say you have never used your platform to help anybody. You are only using your platform to bully people and to collect donation or to collect owó. You have literally, number one problem tí mo ní pẹ̀lú yín nìyẹn o. Ta kọ́kọ́ máa ń fojú wò pé Momo is saying the truth. Nǹkan táwọn politicians ṣe ò dáa. There should be somebody that will call them out. This one is calling them out. But they want to shut her up. No, you are not calling the politician out. You are calling them out to collect your own share. Bí pé àwọn ló lọ gba national cake, wọ́n gé fún ẹnu national cake ni. You don't put the interest of anybody at heart except yourself. I will go back to when you used to call out Tinubu
You told us that Tinubu ti kú náà kó tó di president pé Robert náà gbé sí nínú wípé you confirm it pé ó ti kú. No be the same Tinubu you wan join today, Momo. No be the same city boy movement you wan join just because you hear say they dey give them money. No be the same city boy movement. You know how many times you've castigated APC, the governors under APC, every one of them, even the president. And today you won't collect money. Me man sọ pé ṣe máa ní selective amnesia ni because I don't understand. Abi, as the people you call out, have they changed? These people you are calling out, she want to change. Thomas say, okay, now you call them out, but they have changed. Then you will say that okay, you have the right to collect money. But in fact, they are getting worse and worse every day. In fact, it's even getting worse. They be people can literally they cannot even live in the house again. But here we go. We have this Iya Jarabuga still going to go and talk with Igba tí gbogbo ẹ̀ tún ti wá bàjẹ́ tán. Ó tún fẹ́ lọ join city boy moment. So, are you the true sayer that you used to call yourself? Are you the true sayer that you used to call yourself? And the problem I have again with you is that the little people that we still have faith in, that we've seen their work, you will come out to bully them again. Like Igboho. Igboho has tried for Yoruba land. Tó jẹ́ pé ìjọba Tinubu wọ́n rí bí wọ́n ti lọ gbé ni. Wọ́n fẹ́ sọ di Nnamdi Kanu ni. Tinubu ìjọba Buhari wọ́n fẹ́ sọ Igboho di Nnamdi Kanu tí ò lè jáde mọ́. Tinubu ló rescue Igboho. Torí ẹ̀yin kọ́ mọ́ yín sílùú òyìnbó. Ẹ sọ fún wa pé Igboho òṣà ò dá. Mọ̀mọ́ ṣẹ́yìn lẹ dáa ni. Ṣẹ́yìn dáa. The government is bad. We trust Igboho. Igboho ò tiẹ̀ sọ pé òun fẹ́ ṣe politician. Tábà sọ pé okay o. We do not trust you. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Igboho never said he want to be a politician. Igboho never said he wants something. Igboho said, give us, harm us. Káwa náà ní defense system wa. Ẹ wo fídíò kan tó ń trend tó jẹ́ pé àwọn hunters wọ́n rí àwọn Fúlàní inú igbó. Àwọn yẹn sọ pé màálù làwọn ń dá o. Àwọn ò kì í ṣe kíní. Wọ́n believe. Wọ́n yọ̀bọ̀ sí wọn ni pé kó jáde pé wèrè ló ń gbé inú igbó. You understand? But this woman, she feels like nǹkan tó ń bá ti sọ ẹ̀rí tó sọ pé òun pe Ṣèyí Mákindé lórí fóònù ó ló ń wó òun kò ní gbé. Mọ̀mọ́ kí ló dé tó yẹ pé gbà tó léètì báyìí lẹ́sẹ̀ ń pe Ṣèyí Mákindé. Gbogbo ọ̀rọ̀ ayé yín ilé ayé yín fọ́nbù ni ẹ fọ́nbù gan ẹ láìkí fọ́nbù. Ó ní mo máa sọ pé èmi máa ń wò pé talẹ̀ ń oppress ṣé ẹ rò pé àmọ́ pé ẹ̀ ń parọ́ ni. Talẹ̀ ń oppress pẹ̀lú kẹ́ máa fọ́nbù. Mọ̀mọ́ ẹ̀yin tá a mọ̀ tẹ́ bá ń bá ìgbà tí Dorcas àti Àlùdò ń dà ẹsẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀ máa tán live chat. Ẹ wá imagine kí gọ́vnà máa bá yín sọ̀rọ̀ ẹ̀yin ò ní tán live chat mọ̀mọ́. Ṣé ẹ̀yin ò ní tán live chat? Majority of àwọn èèyàn tẹ́ ẹ mọ̀ lẹ́nìí gan true èèyàn gan lẹ fi mọ̀ wọ́n kì í ṣe pé ẹ mọ̀ wọ́n. True èèyàn lẹ fi mọ̀ wọ́n kì í ṣe pé wọ́n wá bá yín. Irú Queen Mother aṣàgbọ́ ìgbà tí Àṣàkẹ́ Adé sọ pé Queen Mother òun ló ń gbé Queen Mother sí 3-way call kò bá yín sọ̀rọ̀ rí láyé ẹ̀. Ìbílẹ̀ gan ẹ lọ jagbà ní lọ́wọ́ èèyàn. Gbogbo nǹkan tẹ́ ẹ accuse àwọn èèyàn of doing lórí social media yìí mọ̀mọ́ ẹ̀yin lẹ́yìn ẹ ṣe léyìí tó pọ̀ jù. Ẹ̀yin lẹ́yìn ṣe léyìí tó pọ̀ jù. Ẹ wo ìmúra yín tó ń trend. Tó bá jẹ́ pé ọmọ ṣe bí last week àbí 2 weeks ago lẹ́ńdra àgọ́jọ́ abẹ́ pé ó ń borí tẹ́lẹ̀ ni
nísìnyí ó wá gba yín ni kò borí mọ́ olóṣó ni mọ̀mọ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣí ọyàn síta pẹ̀lú ọjọ́ orí yín ẹ wo bí ẹ ṣe gbé brat ẹ gbọ́yàn síta ẹ wo bọ́ ṣe ń drag yìí wọ́n ní ọyàn yín attract àwọn bandits ẹ wo bọ́ ṣe ń drag yín màmá mi ò mìíràn tẹ́ ẹ̀ ṣàkọsí ẹ̀yin lẹ́ máa wọ́ díẹ̀ àwọn ọmọ kéékèèké ṣebí ojú abẹ́ ò wọ́ díẹ̀ mọ́ àwọn ọmọ kéékèèké kiri ó mú kan nu wọn ni bọ́mọmọ ibi tẹ́ ẹ̀ ṣèbàjẹ́ dé ẹ̀yin máa wọ́ díẹ̀ àwọn tó kéré jù yín lọ ni ẹ máa ní kọ́ wá dóyin kọ́ wá gbẹ̀yìn wọlé ṣé ẹ ṣe dọ̀tí ju anybody mọ̀mọ́ ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ máa sọ̀rọ̀ morality torí ẹ̀ ní ẹ ṣe ìdọ̀tí ju any woman lórí social media yìí lọ wọn ò gbà fún yín tó bá yẹ pé àwọn boys yẹn ń gbà ní ọ̀rọ̀ yín ò bá ti kúnlẹ̀ gbogbo wọn jẹ́ rí pé Ọlọ́run máa jẹ́ nǹkan tí bàbá Gaddafi kọ̀ sílẹ̀ tó sọ pé ọwọ́ kóun láwọ́ kóun fomi lò kẹ́ má wàá bá yí àwọn jẹ́ ẹ̀ ń jù sí wọn wọn hàn ni kì í ṣe pé ẹ sèǹtì ẹ̀ ń jù sí wọn wọn yẹ ni ẹ̀ máa dúró èèyàn tẹ́tí ṣebí àwọn ọkùnrin yẹn ló tẹ̀ máa wá ń bóbìnrin ẹ̀yin lẹ máa lọ ń bọ́kùnrin tẹ́ máa entice àwọn ọkùnrin pé kàn wá dòyìn ẹ̀ rí voice note yín bó ṣe kúnlẹ̀ báwo ni òbó yín ṣe líìkì lọ́nà ṣóbò tí yín ò líìkì lọ́nà ẹ̀yin lẹ wá jókòó tẹ́ ń sọ̀rọ̀ ojú abẹ kò sí nǹkan nínú láì fún yín mọ̀mọ́ tó mú yes kò sí ẹ̀yin lẹ wá jókòó tẹ́ ń sọ̀rọ̀ ojú abẹ tẹ́ fẹ́ kojú abẹ ṣé nǹkan tí mò ń sọ nìyẹn nǹkan tẹ́ ẹ ti ṣe sílẹ̀ lórí social media in fact bí social media ṣe ní bó ṣe di kíní lẹ́nì bó ṣe di wàhálà lẹ́nì ẹ wà lára àwọn èèyàn tó bá jẹ́ because ẹ fi platform yín ẹ fi báà máa ṣe sọ́nà ẹ fi promote nǹkan gidi you never use your platform láti promote nǹkan gidi you never use your platform láti ṣe nǹkan gidi tá bá béèrè pé òkè látijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ sí í ṣe speaker up till now kí lẹ achieve kò sí nothing ẹ wá ṣe rádaràda kiri lórí social media at least ó yẹ kí rádaràda yín stop at one point it didn't kí lẹ achieve for the past 12 years mọ̀mọ́ ẹ ṣì ń kó owó ẹ ṣì fi ń oppress wa ẹ ṣì ń pè ẹ lo Mercedes what is your achievement torí ẹ ló ṣe ń ka yín lára ìgbà táwọn ọmọ sọ pé òkè lórí social media at least owó social media tẹ́ ń gbà yẹn gan ṣé ẹ tiẹ̀ fi tọ́ ọmọ nílé ìwé ẹ̀rí pọ́rọ̀ yẹn máa ń hit deep lára yín wípé at least èèyàn tẹ̀ fi tọ́ ọmọ nílé ìwé èèyàn á fi rán ọmọ lọ sí school wà á lè proudly wá sọ pé àwọn ọmọ tí mo rán lọ sí school nìyẹn bọ́ ẹ máa kó pàǹdà ẹ máa ṣe rádaràda ẹ wọ́n sọ pé wọ́n ní máa drag yín ẹ wo bẹ́ẹ̀ ṣe parọ́ mórí Dorcas tẹ́ ẹ̀ sọ pé ẹ torí Dorcas náà ṣe ń drag mọ́mọ́ ẹ̀ sí pẹ̀lú Dorcas mọ́ sí ẹ̀ dẹ̀ jẹ̀yà ju ìgbà tẹ́ wà pẹ̀lú Dorcas gan tẹ́lẹ̀ lọ ẹ̀ sí pẹ̀lú Dorcas mọ́ àwọn èèyàn míì ní ẹ̀yin náà hate jù lórí social media tó bá sọ pé kẹ́ ẹ change ways yín kẹ́ ẹ change ways yín still náà ẹ̀ ní gbọ́ rọ́dọ̀rọ̀dọ̀ yẹn náà lè ṣì máa padà sí pé ẹ láìkí rádaràda ẹ láìkí rọ́dọ̀rọ̀dọ̀ nǹkan tó ń wù yín ṣe nìyẹn at this point ẹ ṣì wà ń bẹ̀ náà ẹ ṣì ń ṣòṣì bẹ̀rùn aṣẹ́wó gbogbo nǹkan ti bàjẹ́ tán all thanks to you mọ́mọ́ all thanks to you nísìnyí ó wá ń lo kí ló máa ń pè yẹn náà àwọn ọmọ òsín wọn ò lágbàlé mọ́mọ́ ẹ̀ kì í ṣàgbà téèyàn nílé àwọn ọmọ yín gan ò fẹ́ rí yín sójú ẹ wo gbábẹ́dẹ yín bó ṣe disgrace yín kó má tẹ̀lé jẹ́ ẹyọ kan tó máa tẹ̀lé yín pẹ́ ṣọjọ́ọ̀bì àwọn tó wà pẹ̀lú yín àwọn tí ò mọ̀ yín rí ni àwọn ọmọ yín gan ò nífẹ̀ẹ́ yín rọ́dọ̀rọ̀dọ̀ yín ti pọ̀ jù nǹkan tá à ń sọ nìyẹn at least yóò bá tẹ̀ ṣe rọ́dọ̀rọ̀dọ̀ dìgbà kan náà wà á tẹ̀ change ways ẹ̀ no ìbàjẹ́ yẹn lẹ fẹ́ máa ṣe ẹ dẹ̀ fẹ́ kí gbogbo wa máa support yín pẹ̀lú ìbàjẹ́ mo ń sọ pé ayé èèyàn mélòó lẹ fẹ́ bàjẹ́ nǹkan táwọn èèyàn ṣe gba ti yín nìyẹn gba ti Dorcas yẹn pé no ìyá inú kò possible
mo ń sọ ń gbà yẹn pé ẹ má gbàyè fún, tẹ́ bá fún láyè she will destroy as much as possible. ṣé mi sọ pé ti Dorcas ni mọ̀mọ́ máa fi ṣàṣemọ́ ni? ṣé mi sọ ni? mo ní ẹ má gbà á láyè. ṣé ta a mọ̀ pé ti ojú abẹ́ ń bọ̀? ṣá mọ̀ pé ti kí lorúkọ ẹ̀ ti Sisi Alágbo, ṣá mọ̀ pé ti ẹ̀ ń bọ̀? ṣá mọ̀ pé ti Àṣàkẹ́ Àdè, ṣá mọ̀ pé ti ẹ̀ ń bọ̀? mo ní ẹ má gba màmá láyè, torí pé àwọn èèyàn ò gba màmá láyè ìgbà yẹn ni àwọn ìtàdíwẹ̀yìn màmá ṣe pé màmá keep doing it because àwọn yẹn ti ń wá nǹkan tó máa lò against Dorcas. bọ́ ẹ wọ́jọ́ tèmi after Dorcas, you know how many people mọ̀mọ́ ìbílẹ̀ kún ìmọ̀dà ta ni mọ̀mọ́ ò tí ì drag, ta ni mọ̀mọ́ ò tí ì try láti bà tiẹ̀ jẹ́. ṣé ti rí ìyá yín nìyẹn o. tá bá ń wí báyìí ẹ máa ní ká má wí. àmọ́ nǹkan tá à ń sọ àgbàlagbà ni, àgbàlagbà kọ́, àgbàlagbà mélòó lẹ́yìn nílé tó ń ṣe rádaràda bẹ́yẹn? ibi tá a ti máa bẹ̀rẹ̀ nìyẹn. àgbàlagbà mélòó ló nínú ilé ẹ̀ tó ń ṣe jágbajàgba lórí social media, tó ń wọ́nà àti bá yé àwọn èèyàn jẹ́, tó fẹ́ ṣe bí àkùkọ gàgàrà lórí social media? Think. bọ́mọmọ ẹ wo, you never see anything. ṣé torí Dorcas náà ṣe ń bójú yín jẹ́ sí rẹ̀? mo ṣẹ̀ gbọ́ látòrí péjì láyọ̀ ni o. tẹ́ bá rí kọ̀ọ̀kọ̀ tó kọ síbẹ̀ wọ́n ní oúnjẹ àwọn bandit ni ìyẹn ló fọ́ ẹ̀ẹ́dẹ̀jọ àwọn bandit yẹn lóòótọ́ ẹ̀sà bandit wọ́n ló ń jẹ àwọn bandit ní. ẹ̀yin nìkan lẹ̀ ń pín ẹ̀sìn ṣe. ẹ wo gbogbo àwọn èèyàn tó jójú ẹgbẹ́ yín lórí social media, oníkálukú ti wá nǹkan gidi gracefully no age. ẹ̀yin lẹ̀ ń age rádaràda, tẹ́yìn ṣe rádaràda jágbajàgba káàkiri. ó wá ní ká máa sọ a máa ganu sí o. ẹ̀san tí yín ló dé yìí o, ẹ̀san tí yín ló ń kélé yín lórí. báwo la ṣe ní sọ̀rọ̀, báwo la ṣe ní ganu sí? a máa ganu sí náà. nǹkan tẹ́ ẹ ṣe lẹ̀ òun lẹ̀ ń jẹ yìí. àṣẹlẹ̀ làbọ̀ àbá mọ̀mọ́ ẹ ti ṣe lẹ̀. a máa ganu sí bíi pọ́pọ́pọ́.